kú dédé àkókò yìí ìròyìn yàjóyàjó ń lọ wá sétí gbọ̀yìn láti lè ṣàjìgì àlọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yẹn. Wike fọnmú ó pe Ṣèyí Mákindé ní ọ̀dàlẹ̀ àti agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ pé ó wà lára àwọn tí kò jẹ́ kí omi àlàáfíà ẹgbẹ́ òṣèlú PDP tòrò. Rògbòdìyàn tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti gba ọ̀nà míì yọ báyìí o nígbàtí Nyesom Wike ti ṣe mínísítà fún olúlẹ̀wà Àbújá ní òun ti yọwọ́ kúrò nínú àdéhùn wíwá ojútùú sí ìṣòro ẹgbẹ́ òṣèlú PDP náà. Bákan náà ni Wike tó fẹ̀sùn kan gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé òun ló fa ọ̀pọ̀ wàhálà tó ń ja ẹgbẹ́ òṣèlú PDP nítorí bó ṣe kùnà láti kó ipa tirẹ̀ lórí àdéhùn tí wọ́n jọ fẹnu kò lé lórí. Wike ṣàpèjúwe Mákindé, Mbá àti àwọn míì nínú ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Nínú àtẹ̀jáde kan tí Wike gbé sójú òpó ayélujára X rẹ̀ ní gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ náà ti fẹ̀sùn kan àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú PDP bíi gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbá tó ṣàpèjúwe wọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀, aláìlóòótọ́ àti àwọn ẹ̀sùn míì tó ní ṣe pẹ̀lú yíyẹ àdéhùn. Orísun rògbòdìyàn tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú ló bẹ̀rẹ̀ lẹ́yìn ètò ìdìbò ọdún 2023 tí mínísítà ọ̀hún sì ṣe ìlérí pé òun kò ní jáwọ́ nínú ìjà títí tí òun yóò fi rí ìdájọ́ òdodo gbà. Wike, ẹni tó fi ìgbà kan jẹ gómìnà ìpínlẹ̀ Rivers lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP, jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Ní gbogbo ìgbìyànjú láti wá ojútùú sí ìṣòro PDP ní Mákindé ń dàrú o. Mo sọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé pé òun ni olùdásílẹ̀ ìṣòro wa tí mo sì ṣàlàyé fún un pé àìmójútó àdéhùn tó wà láti ọwọ́ rẹ̀ ló fa rògbòdìyàn yìí tó sì jẹ́ pé òun ni olórí mọ̀ǹdàrú. Wike ló ṣàlàyé bẹ́ẹ̀. Lẹ́yìn ìpàdé yìí a ṣe ìpàdé míì nílùú Àbújá níbi tí èmi, gómìnà Ṣèyí Mákindé, Umaru Fintiri, Bala Muhammed àti Bukola Saraki péjúpésẹ̀ sí. Níbi ìpàdé náà mo jẹ́ kó di mímọ̀ pé n kò ní ìṣòro kankan pẹ̀lú gómìnà Bala Muhammed yàtọ̀ sí pé ó sápamọ́ sí abẹ́ òrùlé pé ó jẹ́ alága àwọn gómìnà PDP. Ìpàdé yìí ni ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ariwo tí a sì ṣe gbogbo ohun tó yẹ láti jẹ́ kí àlàáfíà jọba. Níparí ìpàdé náà a fẹnukò lórí àwọn wọ̀nyí pé kí sẹ́nitọ̀ Samuel Anyanwu tó ń bọ̀ wà ní ipò akọ̀wé ẹgbẹ́ PDP títí tí ìdájọ́ ilé ẹjọ́ yóò fi jáde, pé kí agbẹjọ́rò wọ́gilé gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan ìpínlẹ̀ Rivers, pé kí wọ́n wọ́gilé ẹjọ́ eléyìí tí wọ́n pè tako ìkéde ìlú òfararọ ní Rivers, pé kí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ya bàrà kúrò nínú àdéhùn. Lẹ́yìn gbogbo eléyìí Wike ni wọ́n bẹ̀ òun pé kí òun lọ fún ìpàdé ilé ìjọba nípínlẹ̀ Bauchi tí a sì yan ìgbìmọ̀ tí HE Bukola Saraki jẹ́ olórí fún láti yanjú àwọn ẹgbẹ́ òṣèlú PDP. Wike ní ohun tó jọ òun lójú ni pé ṣáájú kí ìgbìmọ̀ gómìnà Bukola Saraki tó wáyé ni àwọn àdéhùn táwọn fi ẹnu kò lé lórí ti ní ọwọ́ kan jà mọ́ nínú. Lẹ́yìn tí mínísítà fún olú ilẹ̀ wa Àbújá Nyesom Wike sọ òkòrò síta níbi tó ti fi ẹ̀sùn kan Ṣèyí Mákindé pé ó jẹ́ ọ̀dàlẹ̀ tó sì tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn èèyàn tó ń dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Iléeṣẹ́ ìròyìn kàn sí igun Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, láti mọ èsì tó fẹ́ fọ̀ sáwọn ẹ̀sùn eléyìí tí Wike fi kàn án, pàápàá jùlọ lórí àwọn orúkọ tí kìí ṣe tirẹ̀ eléyìí tí ó sọ. Àmọ́ ìkọ̀ròyìn Mákindé sọ fún iléeṣẹ́ ìròyìn pé òun kò ní nǹkan kan láti sọ o nípa àwọn ẹ̀sùn eléyìí tí Wike gbé sórí ẹ̀rọ ayélujára. Agbẹnusọ Mákindé tó bá wa sọ̀rọ̀ ní Mákindé kò ní ohunkóhun láti sọ síta o lórí ọ̀rọ̀ Wike. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alárà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí
ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo